ṣé rí pé ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat àti Queen Naomi ṣé rí pé Ọlọ́run ló yẹ kí á bẹ̀ lórí ọ̀rọ̀ wọn àìgbọ́kànlé èèyàn asán ló máa ń já sí o ọ̀rọ̀ yìí tún kọ́ mi lẹ́kọ̀ọ́ ayé sí mo dẹ̀ fẹ́ kí gbogbo àwọn èèyàn kí wọ́n tún fi ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat àti Queen Naomi kọ́ ẹ̀kọ́ gbogbo ọwọ́ tí ó jẹ́ pé ó máa ń gbọ́kànlé èèyàn tó máa ń wò pé gbogbo ohun tí ó bá fẹ́ ṣe tó bá ti rí àwọn èèyàn kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọkàn yẹn máa ń balẹ̀ pé ní tí mo fẹ́ dáwọ́lé lórí ọ̀sọ́mọ náà àti mo ní lágbájá má gbọ́kànlé èèyàn ṣe nǹkan o má gbọ́kànlé èèyàn dáràn o ẹ dá sí mi lọ́rùn aléèyàn tí ó bá wá tán má gbọ́kànlé èèyàn dáwọ́lé oríire kan tí pààrẹ̀ ọ̀ka o tó bá gbọ́kànlé èèyàn tó lọ dáwọ́lé oríire kan tí pààrẹ̀ ọ̀ka oríire kan tó ju ọ lọ oríire èèyàn ò lè parí o lè láti yọrí lórí ẹ o bẹ́ẹ̀ náà ni má gbọ́kànlé èèyàn dáràn o tó bá lọ fantágbára rẹ̀ ọ̀ka tó gbọ́kànlé èèyàn páwọn kan náà máa yọ tí wàhálà rẹ̀ bá dé wàláhì ọjẹ́ tán nìyẹn o kí ló jẹ́ kí n sọ eléyìí gbogbo wa la rí press conference Ṣèyí Mákindé lánàá a rí ní tí Ṣèyí Mákindé sọ nínú press conference tó ṣe ó ní stampede tó bá ṣẹlẹ̀ l'Àbújá tó bá ṣẹlẹ̀ ní ilẹ̀ Ìgbò ó ní kọ̀ọ̀kan tí wọn àbá wá justice níbẹ̀ yẹn pé lọ́yọ̀ state tí ò máa wá justice léyìí tó sì já sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti gbọ́kànlé Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat àti Queen Naomi pé whereas Oríyọmí Hamzat àti Ṣèyí Mákindé ọ̀rẹ́ ni wọ́n close sọ Ṣèyí Mákindé ọmọ àmọ́ bí Oríyọmí kó bí ó ṣe ní sẹ́wọ̀n ọmọ àmọ́ bí àwọn èèyàn ti fọkàn sí aspect yẹn pé Ọlọ́run máa lo Ṣèyí Mákindé láti má jẹ́ kí aburú kankan ó ṣẹlẹ̀ sí Oríyọmí Hamzat àti Queen Naomi lọ́jọ́ ẹ máa sọ pé gbogbo èèyàn yẹn já máa kẹ́kọ̀ọ́ nípa tí bá ń ṣẹlẹ̀ èèyàn kan lọ̀rẹ́ mi tí mo gbọ́kànlé jù ẹbí mi kan bẹ tó lè dúró fún mi tí wàhálà bá dé ọ̀rẹ́ mi kan bẹ tó ń ṣiṣẹ́ ìjọba tí wàhálà bá dé ọlọ́pàá ní ó máa dúró pẹ̀lú mi kò ní jẹ́ kí aburú ó ṣẹlẹ̀ sí mi my brother Ọlọ́run nìkan lèèyàn lè gbọ́kànlé tí ò ní dáyàn Ọlọ́run nìkan tó bá ti gbọ́kànlé nǹkan kan míì tó bá ti ju Ọlọ́run lọ tó bá jẹ́ pé èèyàn ni èèyàn we are so dynamic in nature èèyàn lè ja ẹkulé at any fucking time èmi tí mò ń sọ̀rọ̀ yìí lódodo à ń wò pé Ọlọ́run ọba ni ó gbé ni ó la Alhaji Oríyọmí Hamzat ṣùgbọ́n a sì tún wo àjọṣe Oríyọmí Hamzat èmi gangan mò ń ro àjọṣe Oríyọmí Hamzat pẹ̀lú Ṣèyí Mákindé mò ń wo àjọṣe àwọn méjèèjì pẹ̀lú bí Oríyọmí Hamzat ṣe fẹ́ràn Ṣèyí Mákindé a ti ń fi àjọṣe yẹn jọ́ọ̀jì pé nǹkan kan ò lè ṣe Alhaji Oríyọmí Hamzat Ṣèyí Mákindé ń bẹ́ẹ̀ fún bí gbogbo èèyàn náà dẹ̀ ṣe wo nìyẹn o ẹ̀yin ẹgbọ́ ẹsẹ̀ tí wàá gbọ́rọ̀ sí Ṣèyí Mákindé sọ lánàá Ṣèyí Mákindé ní justice must prevail àwọn gbọ́dọ̀ àwọn méjèèjì máa fèsì trial Queen Naomi àti Oríyọmí Hamzat léyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn expect pé Ṣèyí Mákindé lè sọ kódà tó bá jẹ́ pé èèyàn kan lọ sọ síta tí ì ṣe pé àwọn èèyàn gbọ́ lẹ́nu Ṣèyí Mákindé direct àwọn èèyàn máa sọ pé rọ́ ni àwọn èèyàn ò ní gbàgbọ́ ló fi jẹ́ sí pé gbogbo tó bá fẹ́ ṣe nínú ayé rẹ̀ má gbọ́kànlé èèyàn o tó bá dẹ̀ ń ṣe ìkànlọ́wọ́ fún èèyàn kan má gbọ́kànlé pé òun náà máa kún ọ lọ́wọ́ níjọ́ tó bá ní ṣòro tó bá dúró tì èèyàn kan lénìí má gbọ́kànlé ẹni yẹn pọ́ máa dúró tì ẹ lọ́la lọ́jọ́ tí wọn náà bá ní ìdí àdúró tì rẹ̀ gbogbo tó bá ń ṣe fún yẹn lénìí máa ṣe kíni máa ṣe lè láàyè wà rọ̀sùn yìí má ṣe ń ṣe pé ọmọ àsanjọ́ in tó ń ṣe fún un torí pé tó bá dúró bá rò bẹ́ẹ̀ tó bá já ẹkulẹ̀ wàhálà ni. wa man yatawakkal ala Allahi fa huwa hasibuhu Ọlọ́run nìkan lèèyàn lè gbọ́kàn nínú ayé téèyàn ò ní kábàámọ̀ Ọlọ́run nìkan torí pé ẹni tí ó ń bẹ nílẹ̀ yìí gbogbo wa la mọ̀ pé Ṣèyí Mákindé ní agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ tó lè fi sọ pé ọya kódà tí wọ́n bá máa fèsì trial tí gbogbo challenge tó bá máa fèsì lórí ọ̀rọ̀ yẹn tí ó fi máa mọ níwọ̀n tí ò ní lágbára jù but now nígbà tí ẹni tó súnmọ́ wájú ẹni tá a gbọ́kànlé gan tá a wò pé lórí ọ̀rọ̀ yìí ó yẹ kọ́rọ̀ yìí dẹ̀ ó yẹ kó le tó báyìí l'Àbújá ó ṣàṣẹlẹ̀ wọn àárẹ̀ sí ẹnì kankan níbi báyìí ó ṣẹlẹ̀ wọn àárẹ̀ sí ẹnì kankan tí ẹni tó wá já sí pé tá a rò pé ó yẹ kó la ẹni gangan nínú wàhálà gangan lọ́wọ́ sọ pé trial wọ́n gbọ́dọ̀ fèsì trial sẹ́rí pé ọ̀rọ̀ yẹn ti ní nǹkan kan ní abẹ́ ó já sí pé ẹ jẹ́ àbá wọn bẹ́ẹ̀ lọ ní o Oríyọmí Hamzat àti Queen Naomi torí pé ní tí ó ṣẹlẹ̀ yìí ó ti lọ́wọ́ kan nínú o ó ti lọ́wọ́ àwọn alágbára kan nínú o Alhaji Oríyọmí wọ́n ṣiṣẹ́ ìlú wọ́n dẹ̀ gbogbo àwọn tí wọ́n rán lẹ́wọ̀n sẹ́wọ̀n pa àwọn tí wọ́n rán lẹ́wọ̀n yẹn wọ́n ṣẹ̀ ní ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n rán lẹ́wọ̀n pátá wọ́n ṣetán láti fight back o. Ọlọ́run ló yẹ ká máa bẹ̀ lóòótọ́ kékeré ní tènìyàn. This is Glory Bobson. Thank you for watching. Nínú tí mo rí nínú àwọn mo wòye mo jókòó pé kí ni ń ṣẹlẹ̀ gangan mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ tí Alhaji ti gbé lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti rán lẹ́wọ̀n àwọn tí wọ́n ti gba tán ti béèrè justice fún àwọn kan nípa àwọn èèyàn kan
àwọn kan bẹ nínú àwọn tí wọ́n béèrè justice fọ́pọ̀lọpọ̀ ń bẹ lẹ́wọ̀n nínú àwọn tí àwọn aláàjì bá àwọn èèyàn gba ẹ̀tọ́ àwọn èèyàn lọ́wọ́ àwọn èèyàn so ẹlòmíì gbogbo àwọn so pàápàá jùlọ bàbá wa kan ní ìlú Ilé Ifẹ̀ bàbá wa kan ní ìlú Ilé Ifẹ̀ tí aláàjì sí ẹjọ́ rẹ̀ kan ṣe kéèsì ẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ló fẹ́ backfire o gbogbo àwọn nǹkan yẹn ló fẹ́ backfire o ẹjẹ́ akọ́fún mi lọ lórí ọ̀rọ̀ aláàjì Oríyọmí ó ti kọjá ojú tí àwọn èèyàn fi ń wò ó ojú kékeré làwọn èèyàn fi mọ̀ ọ̀rọ̀ yẹn o á dẹ̀ fi ọwọ́ kékeré mu àwọn alágbára ti tẹsẹ̀ bọ́ o torí pé nínú gbogbo kéèsì aláàjì ṣe wọ́n ṣe kéèsì alágbára kan tó lámìlaka tó jẹ́ pé kéèsì yẹn gẹ́gẹ́ lọ́nà àrò aláàjì kéèsì yẹn òun gẹ́gẹ́ lọ́nà àrò aláàjì Oríyọmí àwọn èèyàn mọ̀ wọ́n tẹ́lẹ̀ o gbọ́n kéèsì yẹn tó wá jẹ́ káwọn èèyàn mọ̀ wọ́n sí kéèsì yẹn lágbára gan nínú kéèsì tí ó backfire tó jẹ́ pé lábẹ́nú ó jẹ́ táwọn èèyàn náà ti ń gbégbèsè lórí ẹ̀ lábẹ́nú gbogbo ọ̀nà náà fi fẹ́ gbé aláàjì ní gbogbo gbà yẹn gbogbo gbà tálàjì ń ṣe kéèsì yẹn lọ́wọ́ wọ́n fẹ́ wá kéèsì sálàjì lẹ́sẹ̀ wọ́n rí kéèsì wá sí wọn lẹ́sẹ̀ so this is an opportunity for them wọ́n ti rí eléyìí gẹ́gẹ́ bí opportunity fún wọn o láti fight wọn back so wọ́n ti rí kéèsì wọ́n ti rí ntọ́sẹ̀lẹ̀ yìí àwọn yẹn ń wá gbogbo means láti lè ṣe kíni láti lè gbé aláàjì láti lè pay back àwọn náà wọ́n fẹ́ retaliate gbogbo time yẹn wọ́n fẹ́ retaliate o àgbàdo aláàjì ti ṣe kéèsì yẹn làwọn yẹn ti ń wọ́ọ̀nà láti retaliate o Ọlọ́run má fi wálẹ̀ fọ́tà mú o kọ́lọ́run má fi wálẹ̀ fọ́tà mú o kọ́lọ́run má fi wálẹ̀ láti gbàdí kéèsì yẹn ti ṣẹlẹ̀ kò síbi tọ́kàn mi ń lọ kò ju ibi ọkàn mi ò lọ sí kankan ju kéèsì yẹn lọ gbogbo alama alágbára yẹn o kéèsì alágbára tí aláàjì ṣe kéèsì alágbára tí aláàjì ṣe aláàjì dẹ̀ ṣe títí wọn ní o wọ́n ṣe títí wọn fún Ọlọ́run ṣùgbọ́n àwọn alágbára lórílẹ̀‐èdè yìí wọ́n ṣòro bájà àwọn alágbára lórílẹ̀‐èdè ṣòro bájà so torí ìdílé yìí mi ò fẹ́ sọ́jú bí mo ṣe sọ yẹn lọ ọ̀rọ̀ yìí ṣẹ́gbọ́n tí ṣe Mákindé sọ gbogbo àwọn alágbára yẹn wọ́n mara wọn o àwọn èèyàn dẹ̀ pé aláàjì ní gbogbo ìgbà yẹn wọ́n bẹ̀bẹ̀ lábẹ́nú wọ́n tó wọ́n àwọn tó láwọn fún àwọn fámìlì àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí nígbà yẹn wọ́n láwọn máa fún wọn ní sí 100 million naira bí 200 million naira wọ́n máa fún fámìlì àwọn yẹn láti gba kéèsì yẹn kó lọ́wọ́ aláàjì àwọn yarí wọn gbà aláàjì ọgbà ẹ dẹ̀ mọ̀ pé àwọn alágbára lílé tẹ́yìn bá ti ṣẹ̀ wọ́n they can only forget they can never forgive they can only forget they can never forgive wọn kì í dárí jìyàn àwọn alágbára yìí wọn kì í dárí jìyàn o àwọn alágbára yìí ò kì í dárí jìyàn so ṣùgbọ́n ọ̀rọ̀ Ṣèyí Mákindé ó tún jẹ́ kákẹ́kọ̀ọ́ ayé ọ̀rọ̀ tó sọ lánàá nípa ọ̀rọ̀ yìí torí pé gbogbo àwọn èèyàn ti fọkàn sí pé Ṣèyí Mákindé is there for Oríyọmí Hamzat and Queen Naomi with their intimacy pẹ̀lú bọ́n ṣe jọ wà tálàjì fẹ́ràn Ṣèyí Mákindé tó bá ń kankan so àwọn èèyàn ti fọkàn sọ́dọ̀ Ṣèyí Mákindé pé at least Ṣèyí Mákindé máa ní ọ̀nà tó máa gba render assistance so pé ọkàn fẹ́ paná ọ̀rọ̀ yẹn ló fi ní ká wà ní àhámọ́ náà ẹ wá gbọ́n tí Ṣèyí Mákindé mìíní ọ̀rọ̀ tó sọ o Ṣèyí Mákindé mìíní ọ̀rọ̀ tó sọ o lẹ́yìn mọ̀ pé kí ọ̀rọ̀ yẹn ti kò ní ojú lásán o physically wọ́n ti tọwọ́ bọ̀rọ̀ yẹn spiritually ọ̀rọ̀ yẹn ó tún ní nǹkan mìíràn ojú méjèèjì ẹjẹ́ àfojú ẹjẹ́ àwò spiritually ká tún wò physically ọ̀rọ̀ yẹn ti ní àwọn tí wọ́n ti tọwọ́ bọ ọ̀rọ̀ yẹn nínú látara kéèsì àwọn alágbára tálàjì ṣe pẹ̀lú àwọn tí wọ́n ti gba ẹ̀tọ́ àwọn èèyàn tí wọ́n ti bá gba ẹ̀tọ́ wọn lọ́wọ́ àwọn kan táwọn yẹn dẹ̀ tọrọ tí àwọn yẹn já sẹ́wọ̀n ní ẹ̀sìn yìí wọ́n ní kálàjì máa lọ sí inú ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí alájì kan ti rán lẹ́wọ̀n wọ́n á bá wọn pàdé nínú ẹ̀wọ̀n wọ́n á bá wọn mọ́kàn gbàdúrà kọ́lọ́ má jẹ́ kí wọ́n fi nǹkan kan sí alájì nínú ẹ̀wọ̀n tí wọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti rán lẹ́wọ̀n alájì máa pàdé wọn nínú ẹ̀wọ̀n so ó túmọ̀ sí pé àwọn tí wọ́n jẹ́ ọ̀tá fún iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn wọ́n fẹ́ dá wọn náà padà sínú ẹ̀wọ̀n so ẹni tó bá dẹ̀ ti activist gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò lè ṣàfẹ́kù rú ẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ gangan tí mo fẹ́ ká kọ́ ni pé ẹ má jẹ́ ká gbọ́kàn léèyàn ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ lábẹ́ ọ̀rọ̀ yìí ni pé àgbọ́kàn léèyàn wà máa ń yàtá wà kálí alàláì fàwọ́ hasibu wà máa ń yàtá wà kálí alànàsì fàwọ́ yakata tó bá ti gbọ́kàn léèyàn tó bá ti gbọ́kàn lé Ọlọ́run yóò tó ọ ṣùgbọ́n lákìn wáyìn yàtá wà kálí alànàsì fàwọ́ yakata tó bá ti lè lọ gbọ́kàn léèyàn wà bá rẹ nílẹ̀ lẹ́ni o wà ṣubú gbogbo àwọn tá a wá expect pé wọ́n á dúró fún aláàjì gbogbo wọn ti yẹwọ́ o most especially Ṣèyí Mákindé sẹ́yìn bó ti yẹwọ́ Ṣèyí Mákindé ti yẹwọ́ ọlá máa face trial nínú ẹni tí gbogbo àwọn èèyàn tí wọ́n dẹ̀ ń fọkàn sí pé ó máa dúró pẹ̀lú aláàjì nìyẹn ló ti jẹ́ pé gbogbo ohun tẹ́nìkọ̀ọ̀kan wa bá fẹ́ fà gbogbo ohun tó bá fẹ́ dáwọ́lé lóore má wojú èèyàn kan kó tó dáwọ́lé orí rẹ pé ẹnìkan ló máa ràn ẹ́ lọ́wọ́ tó fi máa ṣàṣeyọ lórí orí yẹn torí tẹ́nìyàn ọba ti ràn ẹ́ lọ́wọ́ lórí orí tó fẹ́ dáwọ́lé yẹn mọ́ wàláhì ò lè ṣàṣeyọ lórí orí yẹn.